Yako maloni meloni selense. Nimi ni jojo, miskunkele tututu. Nimi ni jojo, miskunkele tututu. Kábíyèsí Olódùmarè, Ọlọ́run tó ní gbogbo àgbáyé ìbà rẹ̀ o. Ilẹ̀ o ọba bí aláwòrán bí Ọlọ́run tí gbogbo ayé farati tí ò fara tó ń kóhun. Ọba tí ń ṣohun gbogbo nínú gbogbo fẹ́ni gbogbo nígbà gbogbo àti ní gbogbo àsìkò. Àwí ìwí tán, akẹ́ ẹ̀kẹ́ tán, akì tán, àwa tán, asìn sì tán, àrí èrè tán, ají èjì tán, àgbìn ìgbè tán, alọ ọ̀lọ́ tán, àkó òkò tán, àkó òkò tán lọ́lọ́dùmarè. Olódù tó mọ gbogbo àrè pátápátá àpátápá rẹ̀ kọ̀ọ̀kọ̀ òkè jagunjagun tó kọjá jagunjagun ayé. Òkè tí rí máa wò ọ̀ràn mi níṣẹ́ fàyàtì ọ̀bánilógun tí ṣe bẹ́ẹ̀ tí bá ní ja gbogbo ogun ayé ẹni. Òun náà ní ṣe bẹ́ẹ̀ tí báyàn lálejò tí ó sì wá ohun tí gbogbo onílé ó máa jẹ pátápátá. Káyàwó ẹ̀mẹ́ṣẹ́nu rẹ̀ mẹ́ni alábẹ́lágbá ju gbogbo yín lọ. Àwọn tábẹ́nu kiri oko náà ẹ máa ń gbìyànjú ọkọ ní àbíbẹ́ ni. Ẹlẹ́rìn ìṣàtún gbogbo ìgbà tí mò ń gbàgbọ́ bọ̀ ẹlẹ́rìn ní bàbá ẹ̀ tàgbò. Ó pọ̀ ó wè ó rọ̀bọ̀ ó ní ọ̀dọ̀ ó ní kìíní. Agbára rẹ̀ kọjá gbogbo tayé, ìmọ̀ rẹ̀ kọjá tèèyàn. Kódà àwọn ọ̀run gan fúnra wọn wọ́n ń ṣe bẹ́ẹ̀. Wọ́n ń wò lọ́tún, wọ́n ń wò lósì, wọ́n ń pé káàsà. Abájọ tó fi jẹ́ wípé lọ́dọ̀ àwọn bàbá wa ìwọ nìkan lọ́run tó mẹ́ni tí ó là. Lọ́dọ̀ àwọn mùsùlùmí Allahu Akbar ní tán lẹ́nu wọn láéláé. Bẹ́ẹ̀ sì rí lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì hallelujah ní gbogbo ìgbà ní. Kódà wọ́n tiẹ̀ ló ń lówó de Jẹ́ríkò ń jọ́ sí. Olúwa Ọlọ́run àwọn bàbá wa Ọlọ́run Abrahamu Isaki Jacobo ìwọ nìkan ni kò sẹ́lòmíì. Gbogbo ẹ̀yin ìṣẹ̀dá tẹ̀ ń bẹ lórílẹ̀ alàyè màtúnkù lé lónìí o. Látọ̀dọ̀ ládéládé lóyè orí adé mo kí yín. Gbogbo ẹ̀yin ọrùn lẹ̀kẹ̀ ẹ̀lẹ́ ń bẹ̀ wọ́n ẹsẹ̀ kú kalẹ̀. Ẹ̀yin bàbá ẹ̀yin màmá ẹ̀yin yìyẹ ẹ̀yin màmí ọ̀pá kí ọ̀la kí arógbáṣọ má balẹ̀. Kókókó ní ti sọmọ lójú ní kò níwájú ọlọ́mọ ẹ̀lẹ́ ń bẹ̀ wọ́n ẹ kú kalẹ̀. Lórílẹ̀‐èdè Nàìjíríà ní Côte d'Ivoire yóò ní Abidjan tó fi mọ́ gbogbo ibi tí ń bẹ ní Côte d'Ivoire. Ẹ̀yin tí wà ní Benin Republic, ẹ̀yin tí wà ní Nigeria, ẹ̀yin tí wà ní South Africa, thank you very much. Gbogbo ẹ̀yin tí ń wò wá láti orílẹ̀-èdè gbogbo ẹ̀yin tí Baghdad, thank you very much. Ẹ̀yin tí orílẹ̀-èdè America, ẹ̀yin tí United Kingdom, ẹ ṣé mo tó pẹ́ o látòrí àǹtí wa Richard Roberts, thank you very much for loving us. I love you too. Ẹ mọ̀ bẹ́ẹ̀. Samuel Olúbáyọ̀ Ọlámídé ló kọ mi. Ọmọ ayélugún ni mí, ọmọ òkèdèrè lọ́gbọ̀n máa yìí kúgbà yí ọ̀gbọ̀n máa yí gbèrègèrè ká tí ó dé. Ọmọ abóhùn lókè èdèrè kọ́ ọmọ pọ̀ ẹ̀gbọ̀ngbọ́n lọ́wọ́ igi gbòǹgbò ńlá fi mọ́lé ọba ọmọ lọ́tàn kí n tó lọ lókè èdèrè wọ́n nítorí kíni wọ́n nítorí kọ́lọ́lọ́ ọmọ bà pọ̀lọ́mọ ọmọ lọ́lọ́ báyìí náà ló lọ́sàn alágbàlọ́ lólòrò. Òpó òmùlérò ni mí, òpó òmùlérò máa jẹ́ àlẹ́ kan mọ́ ní ti bá aṣọ mi ọ̀bàràǹbírí aṣọ bèjè ìbìjẹ́ bí ò sí aṣọ àbárí nǹkan bíi kókó bíi owó bíi àdùgbè bíi àgbàrán bíi èsòro bíi eléegun èmi lọ́mọ òwú ní ìbágbẹ̀wọ̀n ògbèdè òwú ní ìbágbẹ̀wọ̀n ògbìnlẹ̀kẹ̀ kì í bá ní dẹ́kọ̀rọ̀ òkú ju àbákò aṣọ funfun ní bá ní lọ nílé ìyá àti bàbá tó bí mi lọ́mọ. Ìkòyí ẹ̀ṣọ́ ni mí ọmọ àdéhìlẹ̀ dógúnyọ́ bí lórí ọmọ ibi ń pẹ̀yẹ ọmọ àrọ̀nì kó dìde ìmáyà àrọ̀nì kó ń kò yóò sinmi ogun lọ. Ẹ wo apọ́nbẹ́pọ̀ rẹ́pírẹ́sẹ̀ntà rèé MC tó gba yaski miski yaski yagba yaski entertainer refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́ ààrẹ mẹ̀kúnnù káfàtà oníjọba of ìjọba kingdom world icon of peace akọni alálàáfíà ní tìbútòrò gbogbo àgbáyé òun kan náà ni giant of Africa òmìnira ilẹ̀ adúláwọ̀ ní kíni ìyẹn máa jẹ́ kó yé yín pé
ọ̀pọ̀lọpọ̀ ní kò mọ̀ pé Ọlọ́run ọba mi ló dìdì fi ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ jíǹkì ọpọlọ tèmi tó fi sọ mí di ọ̀pọ̀lọpọ̀ láàrin pèdèpèdè káàfàtà ní tìlẹ̀ tòkó nígbà tó jẹ́ pé mi lọ́mọ àfèdè gbọ́ngbọ́n gbèdè lọ́wọ́ elédè tó lédè tí ò lè fèdè kọ́ èdè wá èdè sọ tó ń pèdè ń fi gbogbo èdè tó níhùn náà wá èdè káàkiri lọ́wọ́ ọba èdè tó lè fèdè ṣẹ̀dá èdè kí gbogbo kédèkédè bá lè mọ̀ pé ṣe ń bẹ nínú èdè pípè tó yé ni yéké pérégidé ara bàbá àwọn èdè ẹ bọ́jú wáyé ẹ sọ wípé òjò pátápátá fi wé kókò lu bàtà ya pátápátá apàpàtà dórí àpáta fẹ́ràn kátápátá sẹ́nu ó jẹran akátá tó sì lórí àpáta pátápátá alápàtà bínú sí alápàtà àpáta tí alápàtà gbé sókè tàtàtà ọ̀pọ̀lọpọ̀ onípàtà Ọlọ́run bá mi Èdùmàrè ni kò jẹ́ kí àpáta tí alápàtà gbé sókè tàtàtà pa alápàtà mi pátápátá ẹ wá bá ń wé pọ̀ yàgbà yóò dùn gbọ́ngàn kan sí i ìyá máa ń jẹ́ kó yẹ yín kọ́lọ́run bá ní kò sí nǹkan míì jàtà lóògùn ntọ́gùn ni à ń pè lóògùn nílẹ̀ Yorùbá tí ò lópin ni ẹjẹ́ á bẹ̀rẹ̀ ètò báyìí nítorí pé òní ọ̀ lágbára táàmù nílé agbára fún tòní ẹjẹ́ ní dókè lọ́hùn abalalẹ̀ adúláwọ̀ ni ẹjẹ́ á kán lò pẹ̀lú ọmọ wa mi wá Àríkẹ́ ọmọ wa mi wá Àríkẹ́ happy birthday to you ọmọ wa mi wá happy birthday to you happy birthday happy birthday happy birthday to you ọmọ wa mi wá Àríkẹ́ tiwa ọlọ́lá tí mo bá ròde ọ̀dọ́láyé ronú tèmi ẹni rere ọmọ wa mi wá Àríkẹ́ ọmọ wọn nílẹ̀ Ìbàdàn nílé Olúyọ̀lé níbi tó lè ti gbé ń jẹ jàre olóhùn ọmọ àjẹgbẹ́ ń jẹ kára wọn ó ṣọdún yìí ó ṣẹ̀mí towó tọlá tọrọ ti dùnnú lágbára Ọlọ́run òkìkí rẹ òkùnkùn ní wálẹ̀ ọ sì máa tẹ̀ wájú wóó tọ́jú sọ pé kò pọ̀kẹ́ ẹnikẹ́ni tó bá porí rẹ níbi pé wọ́n máa lọ sékòó wọ́n lọ ṣẹ̀wọ̀n lálágbọ́n nítorí pé ní ṣojú ògèrè sábà ìkọ́ ni wọ́n jẹ́ṣọ àmọ́dún àwọn bàbá wa ló sọ bẹ́ẹ̀ ọmọ wa mi wá Àríkẹ́ ìyálóde ètí ilẹ̀ Ìbàdàn lẹ́ọ̀ yeye mi ọdún yìí ọdún ayọ̀ ni ẹ jẹ́ ní dókè lọ́hùn abala adúláwọ̀ lẹ́yìn ìgbà náà èmi àti Ọmọwùmí ẹ̀wọ̀ àṣà yọ lágbára lónìí nǹkan ó gbé nǹkan hànú pẹ́pẹ́ yọ pọnmọ alárè ọjàgbá ẹ mọ̀ pé ọ̀pọ̀ ńlẹ̀ mo ń bọ̀ n ò tí ì dé. jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ ní mi ní jọjọ ní skunkẹ́lẹ́ tótótó ní mi ní jọjọ ní skunkẹ́lẹ́ tótótó. ẹ kú dédé àsìkò yìí gbogbo ọmọ kóòtù òjíire bí pátápátá ǹjẹ́ mo kí gbogbo ọba ládéládé tí ń bẹ láàfin ìṣẹ̀ǹbáyé ẹ̀yin ìyáàfin ẹ̀yin bàbá àfin gbogbo yín pátápátá ni mo kí pé ẹ tún káàbọ̀ sórí ètò yín ètò wa ètò ṣọ́wọ́n yá ní abala adúláwọ̀ pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín tòótọ́ ìyálòde Ọmọwámiwá Àríkẹ́ yín náà ni òmíràn ni mí olóúnjẹ òyàlù padà gbáfẹ́ra ọkọ̀ háìlóyìn òmíràn ò jẹ́ tùmọ̀ bàbá àjọ láàdé. ẹ jẹ́ á tún wá nǹkan fìdílé o káwá jọ jẹ mùkúntùn ètò tòní. tí ẹ bá gbàgbé ìtàn akọni Sódẹkẹ́ ti ìlú Abẹ́òkúta ni à ń bá bọ̀ láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn níbi tí mo ti ṣàlàyé irú akíkanjú àti alágbára èèyàn tí akọni Sódẹkẹ́ jẹ́. ṣé àwọn àgbà sì bọ̀ wọ́n ní ibi tá a bá roko tì sí láàfàbọ̀ sí. ní àyè àjẹjọ ibi tí a bá ọ̀rọ̀ náà dé ni wípé wọ́n ti tẹ ìlú Abẹ́òkúta ṣùgbọ́n ìyẹn mú nílùú Abẹ́òkúta. ìyẹn yìí jẹ́ ohun tí ó ń ba Sódẹkẹ́ nínú jẹ́ tí ó mú kí ó ránṣẹ́ pé babaláwo Tẹ́jú Òṣó pé kó wá dífá òun. babaláwo wo Sódẹkẹ́ títí tí ó ní Sódẹkẹ́ ìjọ àbímọ kọ́ ní ń dàgbà o. lóòótọ́ ni Ifá ní ogunkógun kankan ò ní kó lù yìí Ifá sì ní ìlú tá a tẹ̀ yìí wàhálà kankan ò ní dé tí ó lé wa kúrò ńbẹ̀ àní rí ṣòro torí pé Olú ti fi wàhálà wa mọ sí àyìn. ṣùgbọ́n ó ní sùúrù ni torí pé díẹ̀díẹ̀ ni o. ọ̀rọ̀ yìí ni wọ́n sọ fún Sódẹkẹ́ tí Sódẹkẹ́ ránṣẹ́ pé ìpàdé ìlú pé ẹ̀yin jagunjagun ẹ̀yin alágbára ẹ máa bọ̀ ẹ jẹ́ á ṣèpàdé kí ni tá a ṣe. àwọn obìnrin ti ń fi ọmọ wọn kówó yìí wọ́n ń yá owó wọ́n wàá fi ọmọ wọn sílẹ̀ kó mọ̀ síngbà títí dìgbà tí wọ́n fi rí owó san padà. torí pé ìlú tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tẹ̀ yìí ìlú tuntun ni kò fi bẹ́ẹ̀ sí oko púpọ̀ níbẹ̀ ló fà á tí ìyẹn fi ń mú
wọ́n wá ṣe ìpàdé. Wọ́n ní ohun tí àwọn ó ṣe náà ni pé àwọn ò mọ̀ jagun. Táwọn bá sì ti ń jagun, táwọn bá ti ń gba ilẹ̀, àwọn ò lè mọ rí oko dá, Abẹ́òkúta ó sì mọ fẹ̀ sí. Orí ìpàdé yìí ni wọ́n wà tí ẹnìkan ti sáré wọlé tí ń mí túpetúpe. Bàbá o, wàhálà ti wà. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Kí ló dé tó sáré wọ ààfin báwọn? Ó ní bàbá, kalẹ̀ jáyé ti légun, Ìjẹ̀bú ti ń gbógun bọ̀ wá sí Abẹ́òkúta. Ìjẹ̀bú ń gbógun bọ̀ wá Abẹ́òkúta bí ibo. Kí ló dé, kí ló fà á, kí ló ṣẹlẹ̀, kí la ṣe? Bẹ́ẹ̀ ni yóò rí bẹ́ẹ̀. Ogun jẹ́ ń jókòó là ń pè, torí pé bàbá ṣẹ̀ṣẹ̀ tẹ ìlú tuntun dó, alámúlégbé ẹni ni ọ̀tá ẹni. Ọ̀tá àkọ́kọ́ tá àkọ́kọ́ nínú. Wọ́n gbógun wá torí pé wọ́n mọ̀ wò pé ìlú tuntun tá a ṣẹ̀ṣẹ̀ tẹ̀ yìí kó mọ̀ wá jẹ́ pé yóò padà wá gbórí mọ́ wa lọ́wọ́, àbí kó mọ̀ wá jẹ́ pé àwọn gbó padà wá lágbára débi pé wọ́n wà mọ́ fogun fọ́ wa. Àwọn Abẹ́òkúta ò ṣe méní ṣe méjì, wọ́n ta mọ́ra ogun, wọ́n lọ pàdé ogun Ìjẹ̀bú. Wọ́n lọ pàdé ogun Ìjẹ̀bú, ṣùgbọ́n ṣe mọ̀ pé bírin bá kan ni ìkún ó tẹ̀ fún kan ni. Láì dènà pẹ̀lú, ọwọ́ Ìjẹ̀bú dun àwọn Abẹ́òkúta, sórí Ìjẹ̀bú ní ìbọn tó pọ̀. Ọwọ́ Ìjẹ̀bú dun àwọn Abẹ́òkúta sá lógun o. Ìròyìn sì dé ilé pé Ìjẹ̀bú ti ṣẹ́gun Abẹ́òkúta. Ọ̀rọ̀ yìí bá àwọn ará Abẹ́òkúta lójijì. Ó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní para wọn. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pokùnso pé kàkà káwọn tún lọ ṣẹrú lábẹ́ Ìjẹ̀bú, káwọn ya para wọn. Ìròyìn padà dé ọ̀dọ̀ Sódẹkẹ́ wípé àwọn èèyàn Abẹ́òkúta wọ́n ti ń para wọn o. Ìrònú ńlá dorí àgbàkodò. Sódẹkẹ́ pe ìpàdé ogun padà pé kí la ṣe o, ẹjẹ́ á lo ète ogun. Wọ́n wá rántí òru Gbàmílà tí wọ́n fi ṣẹ́gun Òwu níjọ́sí. Wọ́n wá rò pé ó dà káwọn lọ jálu ogun Ìjẹ̀bú lásìkò tí wọn ò múra ogun sílẹ̀ ti tẹ́lẹ̀. Àwọn Ẹ̀gbá ò ṣe méní ṣe méjì o. Wọ́n jálu ogun Ìjẹ̀bú, wọ́n fi ọjà jẹ wọ́n, wọ́n lé wọn tèfètèfè. Ìgbé àfẹ́wé inú oko láfẹ́ nǹkan ọbẹ̀. Báyìí ni Sódẹkẹ́ ṣeṣẹ́ ogun Ìjẹ̀bú tí wọ́n sì lu ìlú Àjàṣẹ́gun padà wọ ìlú Abẹ́òkúta. Ọkàn wọn balẹ̀ pé àwọn ti ṣẹ́ ogun àkọ́kọ́. Ṣé wá rí ogun tí Ìjẹ̀bú wá yìí? À ń pe àwọn ìlú kan ní Ẹ̀gbálúwẹ̀, àwọn Yewa, àwọn là ń pè ní Ẹ̀gbádò náà. Tá a bá fẹ́ lọ sógun, àmọ́ ránṣẹ́ káàkiri ìlú pé kí wọ́n fọmọ ogun ránṣẹ́. Ní ara ìlú àwọn Ẹ̀gbálúwẹ̀ yìí, ìlú ńlá méjì kan wá wà ńbẹ̀, ìlú Ìjànà àti ìlú Ìláró. Wọ́n ránṣẹ́ lọ sílùú méjèèjì pé kí wọ́n fi ọmọ ogun ránṣẹ́. Ìlú Ìjànà fi ọmọ ogun méjì ránṣẹ́. Ọmọ ogun méjì tí mò ń sọ yẹn ni pé olórí ogun méjì tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ogun wà ní ẹ̀yìn wọn. Òun ni Ìjànà fi ránṣẹ́, ṣùgbọ́n àwọn Ìláró ò lè fi ogun kankan ránṣẹ́ torí pé nílùú Ìláró, Aláàfin Ọ̀yọ́ ló máa ń yan olú fún wọn. Ọdún mẹ́ta sì ni olú ó lò lórí oyè. Lẹ́yìn ọdún kẹta yóò lọ fẹ̀yìntì sí òkè olú. Ìlàrí Aláàfin la sì mọ́ yàn fún wọn ní olú nílùú Ìláró. Wàhálà ti wá ṣẹlẹ̀, Ọ̀yọ́ ti tú. Olú wọn ti lọ ọdún mẹ́ta àkọ́kọ́, ó lọ ọdún mẹ́ta kejì láìṣe olóṣèlú. Kò tún wá jókòó jẹ́ débi pé ó wá ń fi ara ní àwọn aráàlú. Àwọn ìlú ò wá fẹ́ mọ́. Ọ̀yọ́ tó yẹ kí wọ́n ránṣẹ́ lọ, Ọ̀yọ́ ti tú. Wọ́n wá ránṣẹ́ lọ sí Abẹ́òkúta pé bàbá wa Sódẹkẹ́ ẹ gbà wá o. Ẹ wá bá wa mú olú wa láàyè kó mọ lò òkè olú, àfẹ́ mọ́. Ṣùgbọ́n lásìkò gbàùn, Sódẹkẹ́ wà ní ojú ogun Ẹ̀gbá. Ojú ogun tó wà Òwìwí, ogun Òwìwí ni a pè ogun tí Ìjẹ̀bú àti Ẹ̀gbá tí wọ́n kọ́kọ́ jọ jà. Ìgbà tí Sódẹkẹ́ wá gbé Sóbọ́nà dìde pé kí Sóbọ́nà lọ sí Ìláró láti lọ bá wọn kojú wàhálà olú Ìláró. Sóbọ́nà àti àwọn ogun tí wọ́n mú tẹ̀lé, wọ́n gba Ìláró lọ. Ìgbà tí wọ́n dé Ìláró, àwọn ìlú àwọn Sóbọ́nà tẹ̀ pé ìyẹn mú ní Abẹ́òkúta tẹ́lẹ̀, wọ́n rí pé
ìlú ló ní nǹkan ọrọ̀ ajé tó báyìí ní oko wọn tutù báyìí àwọn òṣèré wọn jagun ìkógun wọ́n kàn ń rédè kiri inú ìlú Sódẹkẹ́ rí i pé wọn jagun nígbà tó dé láti ogun Òwìwí ó wá múra ogun pé ìlú Ìlaró yá. Ṣé wá rí ìlú Ìlaró tí wọ́n ń lọ yìí ṣé mọ̀ pé àwọn Ìjànà wọ́n fi ogun ránṣẹ́ sí Ìjẹ̀bú tó jẹ́ pé wọ́n jọ lọ kojú Sódẹkẹ́ ni. Wọ́n wá rò pé ṣé Sódẹkẹ́ ò wá mọ́ ni ṣùgbọ́n lójijì Sódẹkẹ́ jálù wọn ó kó Ìjànà ìlú Ìjànà ó kó ìlú Ìlaró àtolú wọ́n mú olú wọn náà. Olú yìí wá ní ọmọbìnrin kan à ń pe ọmọ yìí ní Ayawo. Ayawo yìí ó jẹ́ akíkanjú obìnrin tó ní agbára tó dẹ̀ wù Sódẹkẹ́ púpọ̀ jù. Sódẹkẹ́ mú Ayawo yìí láàyè wọ́n mú lọ sí Abẹ́òkúta ó sì fi ṣe aya. Jagunjagun ni arábìnrin tá à ń pè ní Ayawo yìí ó ní agbára ní gbogbo ìgbà tó sì ń jẹ́ ìyàwó nílé Sódẹkẹ́ ní mọ́ tẹ̀lé lọ sójú ogun. Ẹ má gbàgbé pé ogun Òwìwí ti parí. Ogun Òwìwí ni ogun àkọ́kọ́ tí Sódẹkẹ́ jà. Mo sì sọ pé ọdún 16 years ni Sódẹkẹ́ fi ṣe olórí ìlú Abẹ́òkúta. Ó sì tún ti ja ogun Ìlaró báyìí, Ìjànà àti Ìlaró. Ṣé Sódẹkẹ́ ò wá fi mọ́ ń bẹ̀? Ṣé yóò padà sílé? Kí ló tiẹ̀ wá padà dá Sódẹkẹ́ àti Ìbàdàn papọ̀ gan? Tó wá jẹ́ pé Ìbàdàn wá gbógun wá sí Abẹ́òkúta. Kí ló fà á? Àní ẹ̀ tí gbọ́n kankan, ẹ gbọ́ mi rìnrìn lẹ́nu mi. Ibí ìlàtún ti gbé ní ọjọ́ mẹ́jọ. Títí ìgbà náà ni mo wá ń dágbére fún yín pé ká fi ire àti ayọ̀ pàdé àti pé kẹ́ ẹ tẹ̀síwájú lórí ètò Ṣọ́wọ́ Nyá pẹ̀lú Dókítà Ọlámídé olóòtú àgbà tí ṣe atọ́kùn fún ètò àgbà. Ẹ̀kọ́ màmá ní mẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ níbi ìjọjọ nísìkò kẹ́lẹ́ tótótó níbi ìjọjọ nísìkò kẹ́lẹ́ tótótó. Ó ṣe ń ṣe wọn mọ́ wá mi wá Àríkẹ́ ọlágbára pọ̀. Ibi tá a dé yìí gbàgede ọ̀rọ̀ dé Dókítà Ọlámídé apọ́nbẹ́kọ̀ rẹ́pìsẹ́ńtà akọni ní ọ̀rọ̀ lójú ogun owó láti àṣẹ báyìí Ọlọ́run bá bí Èdùmàrè tára lẹ́jọ́ mi lónìí mo láti gbé ìbẹ̀rẹ̀ kí ni ó ṣẹlẹ̀ báwo ni ó ṣe lọ nǹkan ó gbé nǹkan hanu pẹ́pẹ́yẹ ọ̀pọ̀nmọ́ alárìí ọ̀jàgbá ẹ̀ mọ̀ pé MC tó gba skiyaski miskiyaski yagba yaski entertaining refreshing and tantalizing mo ṣe kí ni mo pọ̀ nílẹ̀ bí yẹpẹ̀ Ọmọ́wùmí ẹwà àṣà náà ni ẹni tó jẹ́ àlejò mi fún tòní tóbi iṣẹ́ tọ́mọ́wùmí ẹwà àṣà ń ṣe kí ló kọ ẹ̀ gangan kí làwọn iṣẹ́ tó ti ṣe kalẹ̀ kí nìdí tó fi yàn láàyò àwọn ogan ni wọ́n ti jọ fa ẹ mọ bó ṣe ń wà ní támàkì náà kò yé yín sìn let's go on ẹ jẹ́ ń fojú ẹni tá a ti ń sọ̀rọ̀ èyí ẹ jẹ́ ń fojú rẹ̀ hàn ẹ wà àwọn nǹkan kan ń bẹ tọ́jọ́ wípé wọ́n béèrè tẹ́yìn ọ̀dọ́ tí ń bẹ lóde òní tẹ́ fi mọ̀ pé Dókítà Ọlámídé àlémi a máa sọ fún yín wípé ayàyàyà àwọn tí wọ́n fi wájà rẹ nìkan mọ̀ ní tìbútòrò àgbáyé wọ́n mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ Ọmọ́wùmí ẹwà àṣà ẹ bá mi kí àwọn ará ilé. Ikú lé o kẹ́tẹ́kẹ́tẹ́ láyé mọ̀mọ́ ìkí òye. Ìwà lulẹ̀ bàlómi wà láàmú láyé o. Láyé ò mórí iyọ̀ o. Kàríkó ti ní kàríkó ti ṣe látàrí bẹ́ẹ̀ ní jàre. Mọ̀mọ́ kí ikú lé o. Ẹ̀yà tún ṣe báyìí sọ́wọ́ Èkìtì náà ilẹ̀ wà ló báyìí ṣé ìyẹn ọ̀dà ẹ tó kí àwọn ẹ fi orúkọ yín àti orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ fi ohun yẹn ẹ fi sọ fáwọn èèyàn. Èmi ti kára mi Ọmọ́wùmí ò ẹwà àṣà láyé mọ̀mọ́dé síbẹ̀ yóò
ọmọ Olèkìtì kété o Èkìtì náà bí mi mẹ́mẹ́ ìṣàbí àwọ̀ ìjàre ẹni lọ́mọ olókè méjì tábátábó òkè náà bọ́ báyọ̀ lọ ayé pé olúlera Olèkìtì òkè náà ìmú ọkọ̀ sí ìjàre òwúrọ̀ bí gòkè olúwa máa mi mọ̀ jùgùn láyé bọ̀bọ̀ wọ́n ti dé o ọmọ wù mí ò wá wá ọlọ́run mi ẹwà àṣà ọlọ́run nípa àtẹ̀wájú ẹ wò ó ṣe ìyí fún ẹ ó ṣèkan fún Ṣọwọ́nyá níbi tá a wà yìí náà Ṣọwọ́nyá pẹ̀lú dókítà Ọlámídé àmọ́ mọ̀ mọ́ bá ó nìkan ẹjẹ́ lọ wo iṣẹ́ Ọmọwùmí ẹwà àṣà ayédáadé lèyí o mọ́rọ́wọ́ mọ́ra yìí láyé ẹ wò ó alágbára akọ bẹ́ẹ̀ náà bá wò ẹ mọ̀ pé nǹkan gbé nǹkan hanu pẹ́pẹ́yẹ pọnmọ alárèéjàgbá ayédáadé let's go there mò ń bọ̀ mo tí ì dé. Ọmọwùmí ẹwà àṣà wọ̀kárẹ̀rẹ̀ òṣà orílẹ̀ yìí ó ajẹ́yẹ ní ètò lọ́nímú ike àwùdí ọ̀pẹ̀ oníbàkọ́júkọ ágùn òṣèkèyẹ méjì ṣe lóyìí rọ ni mo mú gírígírí o àgbàjẹ́mẹ̀ ìrùdì kẹ́yẹkẹ́yẹ mọ́ mòrókẹ́ ojú mẹ́yìn pọ́nṣẹ́ òkè mọ́ ọmọ làwọ̀ àkọlà àkọmọ olórin tèmi èmi ọmọ jálúgbàdé ò mọ́mọ́ wà dígbé o èmi ọmọ ìmúlẹ̀ ọlọ́rọ̀ o. òkè náà bàbá ìyọ̀nù ayé pé olùlera Olèkìtì o èmi ti ka ara mi lọ́mọ ẹ̀ṣọ́ rúta ìgìrì òkè o èmi ọmọ ẹ̀ṣọ́ rúta mírùn wẹ́sẹ̀ orí mi gàrí kó ti ṣe mi ò ń jàre mi òkè náà ìgùn kan sí ìjayé wùlúra mi gòkè ńlẹ̀ bá mi mọ̀ ojúgùn láyé mọ̀mọ́ mọ́ ti dí o Ọmọwùmí ò ẹwà àṣà o. ó lágbára pọ̀ Ọmọwùmí ẹwà àṣà láti ibi tó ti bẹ̀rẹ̀ ẹjẹ́ á tún gbé ayédáadé òun kí á lè mọ̀ káwà láwà ń bẹ̀. ayédáadé lèyí o ayédáadé lèyí o ayédáadé lèyí o mo lójú mọ̀ láyé ní tèmi mo rí jẹ́rìmù láyé ara mi ayédáadé lèyí o kárẹ̀ òun á máa sákàsákà mọ́ra lúta dàpọ̀ yẹ̀nà dórí uta àwọn dàbọ̀ náà yíyọ yédáadé lèyí ayédáadé lèyí o mo lójú mọ̀ láyé ní tèmi mo rí jẹ́rìmù láyé ara mi ayédáadé lèyí o
ọmọ wù mí èmi nìyẹn ọbí mi lùkàlì tèmi ẹyẹ bí mi re àbá bí mi re wọn lọ́lọ́run lánìyàn nira mi ń fẹ́ líláyé ò lè kejì mi ayé dáadé lèyí o èmi lọmọ olókè méjì takọtabo òkè náà bọ́bá ìrọ̀lú ayé pé olúlera ò lẹ́kìtì o èmi ti kan ara mi lọ́mọ ẹ̀ṣọ́ rúta ìgiri òkè o èmi lọ́mọ ẹ̀ṣọ́ rúta mírùn wẹ́sẹ̀ ó yìí mi gàrí bó ti ṣe bí òyìn jàre ní òkè náà igun kan sí ìjayé òlúra nígbà òkè òlé ọba mi mọ̀ ojú kùn láyé mọ́mọ́ máa ti dé o ọlọ́run mi ò wá wá aṣọ. ọlọ́run mi ò wá àṣà kí ló kọ̀ rẹ lẹ́kùnrẹ́rẹ́. orúkọ mi ni Ọmọ́tóyìnbó Ọmọ́wùnmí Ìfẹ́dayọ̀. Ìfẹ́dayọ̀ ọmọ olóògbé. ọmọ Ìtàpá Èkìtì ni mí. Ìtàpá Èkìtì ẹ jájọ wò ó báyìí torí orin la wá kọ lónìí àmọ́ kì í ṣe orin Èkìtì nìkan ló ń kọ iṣẹ́ wo ló tó ń ṣe yàtọ̀ sí. mo ń ta aṣọ mo ní boutique tó ti mọ African culture. ó ń taṣọ bẹ́ẹ̀ni. lẹ́yìn tẹ́ ń taṣọ kílẹ̀ tó ń ṣe. mo tún act Yorùbá film. ẹ tún jẹ́ òṣèré ibi tí mò ń lọ nù ó ń taṣọ òun ṣeré orí ìtàgé àti àgbéléwò wa ń kọrin ẹ já wá bẹ̀rẹ̀ láti bí orin ìbílẹ̀. You know, everybody will be like, you know, as beautiful as you hear, you know, you should be, you know, like, you know, you should be singing hip hop, you should be singing gospel, you know, like, kí ló ṣẹlẹ̀, kí ló bá a débi pé ẹ wá wù mí wá ń kọ orin tí ó jẹ́ tìbílẹ̀. Ṣé rí iṣẹ́ yẹn mọ́mì mi ló ń ṣe láti kékeré ni mo ti máa ń rí tí mọ́mì mi máa ń ṣe. So mọ́mì mi tó bá ti ń ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n ṣe ní ṣe pé wọ́n fẹ́ mọ́mì mi ní voice gan tí bá pe mọ́mì lórí fóònù nísìnyí báyìí pé mọ́mì ó yẹ jẹ́ ká máa kọrin mọ́mì á máa kọrin fún mi. a lè pè wọ́n lórí ètò yìí. á máa kọrin fún mi báyìí. ẹ kọ́kọ́ sọ̀rọ̀ rẹ̀ ṣé mọ́mì ò ní irú àbísí wọ́n ní bísí ṣá wọ́n lè bísí á pè wọ́n. tí bá pe mọ́mì mi sì pé mọ́mì mi ó yá ẹ kọrin fún mi wọ́n á máa kì mí wọ́n á máa kọrin ìgbà míì gan máa wò pé àwọn èèyàn máa sọ pé mọ́mì mi mọ orin yẹn kọ ju èmi lọ ṣùgbọ́n Ọlọ́run ò fi mọ́mì mi wọ̀n nídìí ẹ̀. ṣé àwa kàwé àbí torí pé mọ́mì yín ṣé torí àìkàwé ló wá gbé yín dédi ẹ̀ ń kọrin ìbílẹ̀ yẹn àbí torí àìríṣẹ́ àbí torí pé mọ́mì ń kọ́. mo kàwé. mo kàwé. ẹ̀ka primary. mo ka primary. ẹ̀ka secondary. mo ka secondary. lọ́ba tán. mo lọ sí polytechnic. kí lẹ ṣe ń poli. business admin. ẹ̀yin ni bísíbísí báyìí nígbà tẹ́ wá ṣe bísíbísí jáde ní poli ọlágara. ìṣẹ́rí ọ̀gá mi tó kú Murphy Àfọlábí ọ̀dọ̀ wọn mo ti kọ́ṣẹ́ tíátà àwọn náà kọ́ mi níṣẹ́. so tá a bá ti fẹ́ compose orin bẹ́ẹ̀ yẹn Murphy kan máa ní àwọn mi ó yá àwòràwọ̀ ní iṣẹ́ yẹn bá wa wo orin tó máa lọ pẹ̀lú ẹ̀ mo dẹ̀ máa compose orin fún wọn. so Murphy wá pè mí jókòó pé o lè ṣe kínní gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ Murphy ní o lè ṣe lọ máa ṣe mi ò dá ọ̀gá mi lóhùn but later nǹkan wo pé let me just give that pé about be 10 years ago ṣe bí ọdún 10 sẹ́yìn ó ní àwọn àǹtí mi kan nílé tajọ ń gbé a máa kóra wa jọ a máa kọrin yẹn tá bá ti ń kọ bẹ́ẹ̀ yẹn àwọn ní ohun mi ló lè ṣe ìwọ ló lè ṣe tí bá táwọn ọ̀rẹ́ mi àbá àwọn sisters mi tó bá ń ṣe party báyìí tí bá ti lè jókòó báyìí tí mo bẹ̀rẹ̀ orin yìí tí mo bẹ̀rẹ̀ tílẹ̀ oṣù mi lọ o máa kọrin títí wọ́n máa pẹ́ ọ̀fíìsẹ̀ tí mo ṣe show gbogbo àwọn old videos ẹ̀ tẹ́yàn kọ́ yìí sẹ́yìn sí mi níbi pàtí oní pàtí àbí kíní kan tí màá ṣáà máa kọrin tí màá máa làágùn nígbà yẹn so ó ti pẹ́ gan tí mo ti ń ṣe ó ti tó bí ọdún 10 báyìí tí mo ti wà lẹ́nu ẹ̀. mo ti wà lẹ́nu ẹ̀ ọ̀dà ẹja wa wò báyìí ọmọ mi ò wá ṣá let's be sincere to ourselves lórí ọ̀rọ̀ Murphy tẹ́ kọ́kọ́ mẹ́rin bá báwo ló ṣe rí lára yín nígbà tí Murphy lọ because you come out close báwo ló ṣe rí lára yín nígbà tí Murphy Àfọlábí kú. ẹni tó bá wo artist night Murphy tó bá wo video artist night Murphy èmi ni mo lead gbogbo ọmọọṣẹ́ Murphy ní presentation orin nígbà tí Murphy kú ní artist night orin tí àwọn ọmọọṣẹ́ Murphy kọ fún Murphy èmi ni mo lead ẹni tó bá rí mi nígbà tí mo tún ṣe orin náà fún Murphy nígbà tí Murphy kú tó wà lọ́dí ọmọ tí mo post síbẹ̀
I cried. Mo sunkún gan. Ikú Murphy ni ikú tó ìyá mi ò tí kú, bàbá mi ò tí kú. So bóyá tó lè ṣe mí bí ti Murphy tó bá yá. But dọ̀la ikú Murphy ṣì máa ń ṣe mí bí àlá. Ó sì ń ṣe mí ní kàyéfì di ọ̀la. Lẹ́yìn ìgbà yẹn báwo wá ní acting industry, báwo ní industry ṣe wá rí lẹ́yìn ìgbà tí Murphy ti lọ? Ọlọ́run ló ní gbogbo yẹn lọ́wọ́. A ṣáà fèsì ẹwà àṣà dáadáa. Ẹwà àṣà rẹ wá fèsì báyìí. Ikú dúró, ikú bọlá jẹ́, ikú bọlá jẹ́. Ọ̀dà lọ́wọ́ báyìí ẹja bẹ̀rẹ̀ báyìí ní Rabaji gan. You've started since 10 years ago. 2013. Àmọ́ ìgbà tí mo máa ń rí yín lórí TikTok, ẹ̀yin méjì lẹ máa ń ṣe. Ó ti á dẹ̀yìn nìkan. Actually, iṣẹ́ orin a máa ń pè kíní tí orin mímú ìpéyàn ṣe àdàmọ̀ lédè Ọ̀yọ́, so oore làwọn máa ń pè ní Èkìtì, èèyàn kò dẹ̀ kí ń jáwádé. So ó gbà pé tó bá ń ṣe wà ní èèyàn kan tá máa wà ní elégbè. Nígbà tí mo padà dé sí Èkìtì, Èkó ni mò ń gbé. So 2021 ni mo padà wá sí Èkìtì. Yes, nígbà tí mo rò pé jẹ́ kí lọ máa ṣe kíní yìí. So gbà tí mo dẹ̀ dé, mo need backup singer. Àǹtí mi náà pè mí jókòó pé àwọn kíní tó ń ṣe tẹ́lẹ̀ yẹn máa ṣe. O ní ìdàtútù ṣe anything kankan. Kíní yìí máa ṣe yọ good ó mọ̀ ṣe dáadáa. So àǹtí mi wá ní àǹtí ní èmi àti ọ̀ lè máa ṣe mọ́, mo ti busy. Ayé yẹn ọgbà mímọ́, mo wá ní okay mà pé màá wáyàn. So ọ̀rẹ́ mi kan wà, Bọ́lá ló ń jẹ́, òun ni mo kọ́kọ́ sọ pé kó wá bá mi ṣe. Ọ̀rẹ́ mi yẹn náà due to some àwọn kankan nígbà yẹn kò ṣáà lè wá lọ́jọ́ yẹn. Mo dẹ̀ ti determine pé ọjọ́ yẹn mo fẹ́ ṣe fídíò yẹn. So girl ọ̀rẹ́ mi tajọ ń ṣe tẹ́lẹ̀ yẹn, neighbor mi ni. Ilé kan lájọ ń gbé, yàrá mi ni yàrá ẹ̀ ní. So àjọ máa ń ṣeré síra, mo dẹ̀ máa ń gbọ́ tó máa ń kọ àwọn orin inú ìwé, àwọn orin church yẹn, mo pé ẹni dẹ̀ ní auto voice o. Mo dẹ̀ pé wọ́n neighbor mi ni wọ́n mi lágbájá ẹjọ́ ṣe lè bá mi ṣe kíní, ó lóun á try. Mo kọ́ bó ṣe máa bá mi ṣe lọ́jọ́ yẹn. Aṣáájọ bẹ̀rẹ̀ sí ní ṣe, bá ṣe jọ bẹ̀rẹ̀ nìyẹn. Aṣáájọ ń ṣe, gbogbo ẹ̀ ń lọ déédéé, gbogbo ẹ̀ ń lọ dáadáa, kò sí ìyọnu, kò sí nǹkankan. Àjọ ń gbénu ìgbà tó yá gan, atúkó kúrò níbi tá a ti mọ́ra wa rẹ̀, a tún lọ gba 2 bedroom flat síbòmí, tàjọ ń gbénu ilé kan náà. Àjọ ń gbé, àjọ ń jẹ, àjọ ń mu irun tí mo bá ṣe ló máa ṣe, bàtà tí mo bá wọ̀ ló máa wọ̀. So ṣẹ̀dẹ̀ mọ̀ pé nígbà míì òkèèrè lọ̀rẹ́ máa ń gbé níyì. Àsomọ́dẹ̀ tán òkèèrè níyì kan dùn. Bẹ́ẹ̀ni, so èmi rí i pé àrítàn ti pọ̀jù níbẹ̀. So mo dẹ̀ ní wo má jẹ́ ká jọ gbé papọ̀ mọ́. Ká pínyà. Jẹ́ ká pínyà. So mo dẹ̀ rí i pé bóyá torí pé a pínyà tá a jọ gbé papọ̀ yẹn, friendship yẹn ìbáṣepọ̀ yẹn ò lọ déédéé mọ́ bí ti tẹ́lẹ̀, àti wípé ẹwà àṣà gan nísìnyí ó ti tàn kárí ayé níwọ̀nba ibi tẹ́wà àṣà tó yóò sì tàn, yóò tàn. Ẹwà àṣà tí àwọn èèyàn gan tàn, ó tàn kọjá èèyàn gbọ́dọ̀ rí lẹ́yìn nínú òkùnkùn kan máa mọ̀ pé òun rí nǹkan. Ìmọ́lẹ̀ rèé, ó gbọ́dọ̀ tàn. So mo dẹ̀ pé ẹwà àṣà náà ti tàn. So àwa fúnra wa láàrin ara wa méjì kìlá dẹ̀ decide pé nǹkan tó wà lẹ́yìn ó tó pín. Ṣé bó lè ṣe dáadáa, ó lóun lè ṣe. Ìwọ náà lọ ṣe tiẹ̀, kémi náà ṣe tèmi. Torí kìnìún ò lè ṣàkápò ẹ̀kún. Oníkálukú yà sọdẹ lọ́tọ̀ọ̀tọ̀. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn, kó àjà kò sí jà. Àná Valentine báyìí mi àti ẹ̀ lò more than 30 minutes lórí fóònù tá a fi ń sọ̀rọ̀. So kò sí jà, àmọ́ ọjọ́ tí mo níṣẹ́ ní ibì kan, òun náà wà níbì kan, òun náà lọ ṣiṣẹ́. Ṣàmọ̀ pé àwa méjì rẹ́pà àjọ wà ní, àwa méjì ò lè wà lẹ́kọ̀ọ́ ká tún wà lẹ́kìtì. Ṣùgbọ́n ó dàbí kóníkálukú ṣe tiẹ̀. Kóníkálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́. Ọ̀dà ẹja kò lórí ẹja bá bẹ̀rẹ̀ báyìí. Dókítà Ọlámídé ọmọ Òkúnmílérò máa jẹ àlè kan ní mí, èmi náà tún ní kò yé ẹ̀ṣọ́, àmọ́ kó tó di páàlọ́ ọbẹ̀ ọmọ wa mi wá Àríkẹ́ ó ń sọjọ́ òbí, ọmọ wa mi wá Àríkẹ́ ẹ bá wà kí káwo bó ṣe ń lọ lápá abẹ́ òun. Ọmọ wa mi wá Àríkẹ́ òkun ọmọ wa mi wá Àríkẹ́ òwò mi yẹn. Wọ́n kí ni a bọ̀ lọ́dọ̀rẹ́ ọmọdé tí aláwọ̀ bẹ̀ sísú o. Ọmọ wa mi wá Àríkẹ́ òwe. Ìbàdàn náà bí àwọn ẹ̀mẹ̀ ìṣàbí òwe.
Ìbàdàn lulẹ̀ olúyọ̀lẹ̀ ọmọ ajẹ̀gbíjàgara o. Olúbalógun Ìbíkúnlé. Olúbalógun Ìbímọ́lá. Ìbàdàn máa jòrò sùn o. Lulẹ̀ ibi kò lè ti gbé ìjà rẹ̀ olú. Ìbàdàn kan bá ti mọ́mọ́ jalè láyé ojú límẹ̀ irọ́ o. Káyọ̀ ọmọ akiri. Akínìyàn àbá rẹ̀ wà ákírí ló wá ti ká. Àyáyá o. Ìlàmọ̀ ìyá alákọ̀ ìyá gbọ́ o. Dókítà Ọlámídé líkìmí akíyà olígbèjé gbẹjọ́. Yáyá san. Ìwọ màá rojú òwò màá ráyè o. Òkú kọjá màá pa ìwọ màá rógó rẹ lò. Ìráyè màá ṣẹ́rí ògo rẹ wọ́n màá kéré oko délé. Ọmọ wọn mi wà àríjọ́ o. Alájà àkọ́ ọ̀dà ẹja ṣe é báyìí ẹ ti kọrin fọ́ba ẹ ti kọrin fún joyè kí n kó tó di pé àátúntẹ̀ iwájú kí làwọn àfojúsùn ẹwà àṣà àti pé kí nìdí kí ni ohun tí ẹ̀ ń wò wípé ó ń fún yín ní ìwúrí láti máa tẹ̀síwájú nínú ẹwà àṣà Èkìtì yìí tẹ̀ tí ì fi divert síbòmí. Àṣà Yorùbá pé Yorùbá dẹ̀ pé nímọ̀ Yorùbá pé lọ́gbọ́n. Tá bá ní ká wo bí gbogbo ẹ̀ ṣe ń lọ nísìnyí ẹ máa rí pé tá a bá múra sí ó ti ń tán lọ. Tá a bá múra sí tá a bá ṣe bá ṣe ń ṣe nísìnyí ó ń tán lọ. Ọgbọ́n pé kó mọ̀ wá tán àwa tá a ní nǹkan wa ká má tó máa fowó rà nígbà tó bá yá. Ọ̀nà tá a lè gbégbà là ń gbégbà yìí. Àwa ń gbìyànjú láti ta àṣà Yorùbá jí láti tají láti gbé dìde because àwọn kan ti gbà wọ́n ti bá wa gbé sílẹ̀ wọ́n ti gbé sí kọ́nà àwa ò ní gbà ọ́. Ọmọ òbí ò ní gbà rárá gẹ́gẹ́ bí dókítà Ọlámídé ò ṣe gbà. Àjọ ní gbà ni. Ìyẹn ni wípé kò sáyè fẹ́ anybody láti. Yorùbá parẹ́ tì. Ó parẹ́ tì. No grief for anybody. Oya no grief for anybody. No grief for anybody. Ọ̀dà but you know bẹ́ẹ̀ ṣe ń ṣe ìbá yìí ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ ni ó wà jẹ́ ẹ̀ka tí ẹ lé kí làwọn ìdojúkọ tó ń kojú ẹwà àṣà. Ṣé mọ̀ pé ní bá ṣe bẹ̀rẹ̀ yìí ẹlòmíì bí àwọn èèyàn ò fẹ́ náwó sí iṣẹ́ yẹn kò jọ wọ́n lójú. Ẹlòmíì á pè yín báyá ní oye mo fẹ́ kó ṣe kinní báyìí fún mi oye báyìí èló ló fẹ́ gbà tá bá sọ oye tá fẹ́ gbà fún wọn wọ́n á ní ṣé kẹkàn kì mí lásán. Èmi wá máa ń dá wọn lóhùn pé èmi ò kí ń kí èèyàn lásán o. Tó bá jẹ́ pé kí n kì í lásán nípa àwọn ìyàwó ilé yín lágbo ilé yín kó lè fi wá wọn kán kì í náà. Mi ò ń kí èèyàn lásán mo máa ń kí èèyàn ní pàtàkì tẹ̀ṣọ́ tológun. So people nígbà míì gan àwọn èèyàn máa sọ pé àṣà ọmọ tó ń kéwì yẹn. Ọmọ tó ń kéwì yẹn máa ń pè wọ́n ṣàkíyèsí pé ẹ wá o mo ní nǹkan tó pọ̀ lọ́wọ́ tí mo lè ṣe. Èmi yìí nìkan ni mo ṣe fíìmù èmi nìkan ni hairdresser èmi nìkan láláṣọ èmi nìkan ni mo lè ṣiṣẹ́ ní anywhere pẹ̀lú ìwé ẹ̀rí ọwọ́ mi. Tí mo bá gbé gbogbo àwọn kan yẹn sílẹ̀ tí mo gbélé ìdání èmi kọ́ ni mo ránra mi. Ẹni tó rán mi ó tóbi jù. Mi ì dédé gbégbá ẹwà àṣà ṣó easy ni. Ọ̀dà bẹ́ẹ̀ bá wá ṣe ń wò báyìí nísìn ṣé ẹ máa wò wípé bẹ́ẹ̀ ṣe gbégbá ẹwà àṣà yìí ẹ máa fẹ́ wọnú àwọn ìjìnlẹ̀ Yorùbá kan lọ ẹ fẹ́ máa fẹ́ ṣàwọn ìwádìí kan tó lè sọ yín di màmá tí n bá sọ pé ìyá tó lè sọ yín di ìyá àbí wọn ti máa fi lọ yín ṣé wọn tí ì fi lọ yín ẹ má wọn tí ì fi lọ yín àbẹ́yìn gan fúnra yín ìyá nìyín tẹ́lẹ̀. Kò sóbìnrin tapè tí ò jẹ́ kò dẹ̀ sí nǹkan tí ó ń bọ̀ lókè tílẹ̀ ò gbà ọmọ Yorùbá ni gbogbo wa èyí tá a bá sọ pé àṣe ni kí wọ́n lè fagídí mú ẹṣin dòdò ni wọ́n lè fagídí fún lómi Yorùbá ni gbogbo wa ó máa wá kò tí kírú ẹ̀ máa wá torí wọ́n wù ẹ́ náà ni ó wù wọ́n náà ni ó wù wọ́n léèyàn náà fi wá pé ọmọ yìí dẹ̀ dá àmọ́ gbogbo nǹkan tẹ̀dá bá máa ṣe tí ògo Olúwa á fi kú Ọlọ́run jẹ́ ká nawọ́ sí èyí tí n bá ní mi ò ṣe mi ì ṣe ni
kò dẹ̀ sí nǹkan tó ju àdúrà kò sí nǹkan tó ju ká máa bẹ Ọlọ́run ká bẹ Olódùmarè ẹ mọ̀ pé Olódùmarè ni mo pè é. òun nìkan ni àbá àtẹ̀sọ pé àbẹ̀ àwọn fẹ́ sọ pé ẹ máa ń gbàdúrà ni ṣé ẹ ń lọ ṣọ́ọ̀ṣì ni. mo ń lọ sí church. ẹ wà sáà ń lọ ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ni. pẹ̀lú gbogbo ohun tó ẹ gbé lọ́wọ́ ẹ ń lọ ṣọ́ọ̀ṣì. ọmọ Ọlọ́run ni mí. alágbára pọ̀ ẹ tún jẹ́ àwò báyìí kó tó di pé àtún kì torí àwọn èèyàn fẹ́ pè àwọn èèyàn dẹ̀ ti ń pe nọ́mbà dókítà ẹ̀ ń tẹ̀ ń pe nọ́mbà dókítà Ọlámídé ẹ má pe nọ́mbà mi tó bá tásìkò yín fún yín láǹfààní láti pe nọ́mbà tí ẹ pè sí ẹ wá àṣà ẹ jẹ́ àwò báyìí ẹ kí Ayédáadé Ayédáadé lè ṣe ìlú láyédáadé ni àbí Ayédáadé yẹn pé ayé tèmi ti dáadé. ayé tí wàá ń dá a bọ̀ ó ń dá a dé ìgbà wa ń dá a dé àsìkò wa ń dá a dé. ẹ ṣẹ̀ṣẹ̀ sí kan ìkọ̀lé oríkì ìkọ̀lé ẹ fún wa ní ẹ̀ bẹ́ẹ̀ pé káwọn èèyàn mọ̀ àwọn ará àkọ̀lé kí wọ́n mọ̀ páwọn wà bíi. ìkọ̀lé ìlú alábàlóye kò bímọ òyì kan ti rí jẹ́ ìmú o kọ̀rọ̀dẹ̀ ní gbẹ̀dẹ̀ o. ìyókù ọmọ alákọ̀ọ́lé ọba láyàṣọ o. ìkọ̀lẹ́rùn máṣọ̀ṣe kan tàlábóṣe o. ìkọ̀lẹ́rùn máṣọ̀ṣe kan tàlábákòókò. ẹni ìkọ̀lé bẹ́ẹ̀ bá ti fún lówó ẹ̀yin nu Ọlọ́run. àlàkàn tàbóṣe o. kẹ́ bá dìyẹ fi fún lérò o. kúkú tàrí àlàsọjú ẹbọ kẹrù bá dìyẹ bọ ìlọ máa módìdí oníṣẹ́ bọ ọmọ agúnyán olóko kọ lẹyà jẹun ọmọ àṣeyàn gbàsúlẹ ìjẹsà o ọni bá ti yàgàn kí amúlé àbá mi ẹlẹkọọ ní kọwọ ti débẹ ábí méje. ẹdúró sẹ́yìn gan ọmọ lálàkàlà pẹ̀lú gbogbo ohun tẹ ẹ kún sórí. àlè lálàkàlà. àbí ìkọlọ́hún ọ̀sán ọ̀dọ̀ yá ṣe é báyìí torí àkókò wa ẹ jẹ́ gbókè lọ́hùn tí bá ti padà dé ẹ wà ṣe ti ṣọwọ́ yá ẹ ṣe ti dókítà Ọlámídé ìrẹ́kẹ̀rì lẹ́yìn ìdáwà lónìí mo ń lọ mo ń bọ̀ n ò tí ì dé. jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ ní mi ní jọjọ ní skunkẹ́lẹ́ tótótó ní mi ní jọjọ ní skunkẹ́lẹ́ tótótó. alágara pọ̀ ẹ jẹ́ padà sórí ẹ̀ ẹ jẹ́ kí n fún yín láǹfààní gbogbo èyí tẹ́ ẹ bá pè for those people that want to call in nọ́mbà tẹ́ pè sí yóò máa lọ lójú móhùnmáwòrán yín kẹ́ ẹ lè fi kí Ọmọ́wùmí ẹwà àṣà Ọmọ́wùmí ẹwà àṣà kẹ́ ẹ lè fi kí wọn nọ́mbà tí ẹ pè sí yóò máa lọ lójú móhùnmáwòrán yín the number is gonna be on your screen bí àṣà àwọn ilé ìbò Ọmọ́wùmí ẹwà àṣà ṣọwọ́ yá pẹ̀lú dókítà Ọlámídé jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ́ńsẹ́ ní mini jọjọ ní skunkẹ́lẹ́ tuntun ṣọwọ́ yá pẹ̀lú dókítà Ọlámídé ẹ fọwọ́ Èkìtì gbé káwọ́. ṣọwọ́ yá òun lè tó ètò ní ṣọwọ́ yá ìráhùn lẹ́kẹ̀dẹ̀ ìrà ìgbà mi ò mi ṣọwọ́ yá lè tó ètò ní ṣọwọ́ yá ìmọ̀tẹ́tí àgbà òye pẹ̀lú dókítà Ọlámídé òye dókítà Ọlámídé olóòtú ṣọwọ́ yá ọmọkú ètò mo ṣọwọ́ yá lẹ́tọ̀ ètò lè ṣọwọ́ yá ìtẹ́tí àgbà òjàre ètò kẹ́kọ̀ọ́ ni lọ́gbọ́n èfúnni lóye ó mú yìí mú ní ó buyì kún ni ó dúyì lé ni ní ègbèlì ṣọwọ́ yá ọmọ ara rẹ kọ́kọ́ líbẹ̀ ẹ àtúwánù kan lúlé òwe ọdún gbígbá o ìrà yìí ni kọ́ ti ń lọ òwe ìrà rí káyé ti rí ò líbẹ̀ yìí òwe ní ètò ní ṣọwọ́ yá ṣọwọ́ yá ò lè tán ìbá ká lọ ìtẹ́tí àgbà òwe. àwọn èèyàn jẹ ìdúkè ẹgbẹ́ ẹjẹ nǹkan kan pé kọ́ bá dàbẹ̀ ní pé mo dá wọn lágara ẹ lóò ṣọwọ́ ń yá. tálà ń bá sọ̀rọ̀ láti bo. orúkọ mi ni Phillips lásìkò. láti Èkó ibo lẹ́kọ̀ọ́. láti gọdọ̀. láti Èkó Philip kíni. Sunday Phillips. ẹ bá mi gbàdúrà kan fún ẹwà àṣà.
Sunday Phillips. ẹ yí ẹ̀rọ móhùnmáwòrán yín lẹ̀ sà. Ojú ò ní tiẹ̀ o. àmín. Wà á máa rí bá ti ṣe wà á máa lọ́nà gbégbá o. àmín. Iṣẹ́ orin tó ń pè yìí. Wà á máa lọ sókè ní o. àmín o ẹ ṣeun àdúpẹ́dúpẹ́. Ìjọba ọdún òwúrọ̀ ó máa ń kárí ayé ni. Kò tẹ́ tó lè fọwọ́ pò gòrò. Ògbẹ́ á máa bú lọ lọ́jọ́kọ́jọ́. àmín ẹ ṣeun o ẹ lóò ṣọwọ́ yá. Hello, sọ́wọ́n yá. tọ́lá bá sọ̀rọ̀ láti bò. Orúkọ mi Pásítọ̀ Israel Adéwùmí láti ìpínlẹ̀ Niger. láti ìpínlẹ̀ Niger ẹ bá ń kí ẹwà mọ́wùmí ẹwà àṣà. Ẹ̀wà wù mí mo gbóhùn wọn olókùnkùn dára fún wọn. àmín. Àwọn ni wọ́n jẹ́ kí àṣà yìí parẹ́ lórúkọ Jésù orúkọ tí wọ́n náà ò ní parẹ́. àmín o. Nítorí bẹ́ẹ̀ wá Yorùbá yìí ó pé wọn rù wọ́n kàwé wọ́n níṣẹ́ lọ́wọ́ wọ́n ní ẹwà Yorùbá làwọn ọmọdé lórúkọ Jésù Ọlọ́run tẹ̀mọ́lẹ̀ sáyé wọn. àmín ẹ ṣeun bàbá. Ẹwà náà ò ní kò lára wọn. àmín. Ọlọ́run ó lò ó dì wọ́n. àmín. Dókítà Olamide tí wọn náà ti ń fà wọn lọ́kọ̀ọ̀kan lórúkọ Jésù ògo tiẹ̀ ló ń fà yọ. àmín. Ọlọ́run ó lò ó dì ọ́ àmín. Jésù Olúwa wa àmín àmín àmín. ẹ ṣeun àdúgbò bàbá. ẹ ṣé o. ọlọgàrà akọ ìmáàmì gbàdúrà kò wá o ìwọ ń bọ̀. ẹ lóò ṣọwọ́ yá. hello. tálà ń bá sọ̀rọ̀ láti bò. yíò ti rí bété ẹlòmíín bẹ́ẹ̀ ẹ lóò ṣọwọ́ yá o. tálà ń bá sọ̀rọ̀ láti bò sà. látẹ̀kìtì níbo lẹ́kìtì. Ìlú Èdìjìyàn. kí ẹ pé. Láti ìlú Èdìjìyàn Èkìtì. kí ló kọ yín. Òjó Olúwagbénga oyè ní ìlórúkọ mi. Òjó Olúwagbénga bá mi kìyàn ní ìṣẹ́jú kan pé kí wọ́n bá mi kìyàn bẹ́ẹ̀. ọmọ wa máa kú ìyókù ọmọ olókè méjì dábàdábò ayé yóò gẹ́gẹ́gẹ́dẹ́ o. àmì bẹ́ẹ̀ bá ti fowó ránṣẹ́ kò kì mọ́ ó dàbọ̀. Kárí. ẹ ló ṣe wọ́n yá. tálọ̀ ń bá sọ̀rọ̀ láti bò. Láti Èkìtì rò. kí ló kọ yín láti Èkìtì ń bo lẹ́kìtì. Láti Ìyìn Èkìtì. Ìyìn Èkìtì kí ló kọ yín o. Ìyìn Èkìtì. kí ló kọ yín. Máyọ̀wá oyè ti bọ̀. ẹ bá ń kìyàn ní ìṣẹ́jú kan pé ó yá ẹjẹ́ ìlú bẹ̀ Èkìtì. òyìn náà bí àwọn mẹ́rin ṣàbíyá o. kàdọ́gba ìwọ́gùn láàrin súnyì ẹ̀tùpàṣẹ alálàdé oríyèlé o. ó ti tó wọ̀n sọ ilé ìsọwọ́ yá. Hello. Yes sir. Ẹ wà fún ètò dókítà Ọlámidé. kábíyèsí bàbá o. Lágbára lọ́wọ́ ilé ìtùbọ̀rì ọmọ pápá mo ní. àmì àṣẹ Ìdùmarè. Ó ti múná wá dùn lórí òdìbàjẹ́ láíláí. àmì àṣẹ Ìdùmarè. Àti ẹwà Èkìtì. ẹwà àṣànù. Ẹwà àṣà. Tálà lẹ ṣe. àlàlá ṣe o. Ẹ kú ètò. Yes, sir. ẹ ṣé sà. I really love the program. Ọ̀kadì o. kábíyèsí olórí ọba Yorùbá ní gbogbo ìpínlẹ̀ Niger ká fàtàkọ́nù. Ẹ ṣé bàbá. kábíyèsí ẹ bá ń kí bàbá kábíyèsí ni ọmọ ìpínlẹ̀ wo ni bàbá. Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́. ajílẹ̀bẹ̀. ìyókù kẹ̀sì níbẹ̀ ni o. ó ti tó. ẹlòmíì ti ń bẹ̀ ń bẹ̀ wá pọ̀ ń bẹ̀ ẹ lóò ṣọwọ́ yá. Hello. yí ẹ̀rọ móhùnmáwòrán yín lẹ̀ hello. Hello. tẹ̀lé ń bá sọ̀rọ̀ láti bò. Hello. Hello. tẹ̀lé ń bá sọ̀rọ̀ láti bò. Àti Ìkọ̀lé Èkìtì ni o. kí ló kọ yín láti Ìkọ̀lé Èkìtì. Nífẹ̀ẹ́ mi. nífẹ̀ẹ́ mi láti Ìkọ̀lé ọ̀yá Ìkọ̀lé tẹ́ ẹ ṣeun ọ̀yá ẹ fún wọn ní ẹ̀mbẹ̀. ọmọ ẹlẹ́kọ̀ọ́lé ọba lọ́yà ṣá. òkàlẹ́ mọ̀rún mọ́gàdé kan àgbàlá bó ṣe òkàlẹ́ kan dájú pẹ̀lú ọ̀bọ nípò sísun. ọmọ amúgúrú bọ kẹrù bá dìyẹ bọ́. kúkú tarí àlàsójú ẹ̀bọ̀ kẹrù bá dìyẹ bọ́. tẹ́ ẹ̀ bá ti mú àkìmọ́. Iṣẹ́ ní àbíṣẹ́ olúṣà. àmín.
àmín. Bí a ṣiṣẹ́ ṣe. Àmín ẹ ṣeun. Hello ṣọwọ́ yá. Hello, ọwọ́ yá. Ọwọ́ yá ẹsẹ̀ òdúró tọ́lá ń bá sọ̀rọ̀ láti bò. Ọlámidé tó tún gbé wá yìí á ti gbà lóṣè bí ń pa wá ọ̀dọ́ ìfẹ́ ìkẹ́kẹ̀lẹ́ Nàìjíríà. Kọ́lọ́mọ ṣàánú mi. Owó ìwà ti dé owó ọlọ́tí ilé. Kọ́lọ́mọ ṣàánú mi. Ọ̀dọ́ ilé tó gbé wá lọ́sọ̀ yìí ó lé. Kálága. Ẹ kéré òkòdélé. Á ti gbà lóṣè bí ń pa wá lọ́sọ̀ yìí. Èyí tó tún gbé wá yàtọ̀. Kọ́lọ́mọ ṣàánú mi. Àbí ìpínlẹ̀ Kwara làwọn ti gẹ́rẹ́ ìpínlẹ̀ Kwara nù ẹ ló sọ́wọ́ ya èyí ò ti lè bété ẹ wò ó àkókò sì ti lọ ó kù ìṣẹ́jú 6 péré lórí ètò yìí ẹ ló sọ́wọ́ ya. Ẹ ra o. Tálà ń bá sọ̀rọ̀ láti bọ̀. Láti ìlú Jẹ́bà ní o. Orúkọ yín. Ẹ̀yin kí ló ń sọ̀rọ̀? Ẹ̀yin jú láti ìlú Jẹ́bà ẹ bá ń gbàdúrà kan fún ọmọ mi ẹ̀wà àṣà. Lórúkọ Jésù yóò dára fún ọ. Àmín o àmín o àmín o àmín o ẹ ṣeun. Lórúkọ Jésù yóò dára fún wa o. Àmín o ẹ ṣeun adúpẹ́ ẹ ló sọ́wọ́ ya. Hello ìyá. Tálà ń bá sọ̀rọ̀ láti bọ̀. Òjó Ajíjọlá ọmọ àgbà ìlú Ìlàwẹ̀ ló sọ̀rọ̀. Láti Ìlàwẹ̀ Èkìtì. Bẹ́ẹ̀ ni o. Ẹ kì wọ́n. Ọlọ́run ọmọ aláwẹ̀ gbọ́dọ̀rí wíwẹ̀ kan máa kúrò sọ́jà o. Kábíyèsí Olódùmarè. Ikọ̀ nájà kan bomi aṣara. Oko ọmọ àbá mi láwọ̀ o. Owó ṣẹ̀ṣẹ̀ kí n má lè dé kèmí ìmọ̀ ẹ̀rọ dákun. Bóòlẹ̀ ẹja kọ́kọ́ wò báyìí. Ọmọ mi ẹ̀wà àṣà bóòlẹ̀ ṣeré ètò yìí sí. Inú mi dùn láti wà níbi ètò ìgbàsí ó gbà fẹ́ ó gbà mania. Ó gbà skiyaski. Ọlọ́run ó yẹ wọ́n yẹn. Ẹ̀ta bá tún wá ní gbèsè ẹ̀tún wá ń kọ́. A tún wá. Ẹ̀tún wá. Kẹ̀tún wá kí ẹ̀tún wá. Abátúndé káwọn máa tún wá. A tún wá. Yàfàdà. Ìsìnfẹ́ gbé pè mọ́. Ìfẹ́ gbé pè àkókò ti lọ ọ̀dà ẹja ṣe é báyìí torí àkókò. Hello. Èyí ò ti lọ báwọn. N ò gbé pè mọ́. Okùn dókítà Ọlámidé. Ipò yí ẹ̀ṣọ́ ni mí máa gbọ́n yìí. Èmi náà lò pọ̀ mú lérò máa jẹ́ àdékan. Ẹ mọ̀ kọ́ bá ṣe máa ṣe lélẹ̀. Ẹ máa sọ máa kì í. Kí n máa sọ kí ẹ máa kì í. Ipò yí ẹ̀ṣọ́ máa dì í ẹ̀dógún. Dókítà Ọlámidé. Ipò yí ẹ̀ṣọ́ ọmọ dì í lẹ́ẹ̀dógún. Ọmọ ibi ń pẹyẹ. Rábì lóló ọmọ ibi ń pẹyẹ. Ọmọ àrọ̀ ní kúdìdì. Ọmọ àrọ̀ ní kúdìdì gbọ́lá o. Ọmọ àrọ̀ ní òkú. Ọmọ àrọ̀ ní òkú olóko yìí mọ̀ sí ní ogún. Ọmọ ogun pọ̀ wájú ogun. Ọmọ ogun pọ̀ níwájú ogun ìbọ̀ lẹ́yìn o. Oníkòyí wà láàrin o. Olókòyí wà láàrin o. Ìyá yóò ṣe yín bákan ẹ̀yà òpó òmùlérò máa jà. Òpó múlẹ́rò máa jà lẹ́kọ̀ọ́. Ọmọ rírí tí bá ṣọ́. Ọmọ rírí tí bá ṣọ́ wọ mi. Ọ̀bàràbírí. Ọ̀bàràbírí o. Tọ́bìjì ìbí. Atọ́bìjì ìbí ṣá. Ọmọ kókó rí o. Ọmọ kókó rí o lọ́rọ̀ mọ̀ bèrè ní ọmọ ìṣèkiri kọ̀dé. Ẹyẹ tó fẹ́ Jagunbọ́lá. Jagunbọ́lá o. Àjà nǹkan náwó olóńgbò. Àjà nǹkan náwó olóńgbò lọ́sùn bí àlẹ́. Ọmọ ọ̀lẹ́wọ̀n jẹ́wọ́n àsìkò. Ọmọ ọ̀lẹ́wọ̀n jẹ́wọ́n àsìkò láyé o. Ọ̀dà ẹ̀jẹ̀ tún kò mbẹ́ ẹ̀jẹ̀ tún gbà ilé ìta yókùn tá a fẹ́ gbà lọ́fà yìí o ẹ wo ẹ má jẹ́ àgbà yóò. Ẹ jẹ́ kí èmi gan torí wọ́n sọ pé ọ̀nìyàn bẹ́ẹ̀kì gègé sí ìkíra rẹ̀. Ní pápá wa. Èrú ìlú mà ní o. Èmi ni ọmọ jìgbára mi ọmọ ikú ọmọ wa o. Ọmọ jọ̀gẹ̀dẹ̀ sí ọjọ́ olíṣu. Ọmọ àsákàsákà mẹ́ra lùdọ̀ láyé mo mà lọ sí lẹ́rà lè tàn pọ̀ òye. Àìlọ́kẹ́ kọ̀ọ̀kan mọ̀mọ́ létí yé mọ̀mọ́ èrè eléyè mi ládé ìwé òye. Ọmọ wọn máa pọ̀ láàfin. Ọmọ bàbá ìparí aládé ẹlẹ́mù pé gidi ọjọ́ bẹ́ẹ̀ gidi jọkan àkọ́kọ́ ní àkọ́kọ́ bí máa ń ṣe lọ́sọ̀ kékeré àparí bí máa ń ṣe lọ́sọ̀ ọ̀yá. Aládé yẹn pa kò sí pẹ́ pẹ́ ẹ̀rọ̀dẹ́gbẹ́ àkókò ti lọ. Ó fẹ́ kí ara lé ẹṣẹ́ gan adúpẹ́ o. Ẹkúfẹ́ ikú mú fẹ́ hàn sí a. Àjọra lójú. Àmín àṣẹ. Àṣẹ yìí torí náà ni support ra ẹni tí a lẹ́yìn. Ọlọ́run á dúró tì í náà ìṣeré o. Àdúpẹ́. Samuel Olúbáyọ̀ Ọlámidé MC tó gba skiyaski miskiyaski yagba yaski entertainer refreshing and tantalizing olórin èmi tó dáńtọ́ ààrẹ mẹ̀kúnnù káfàtọ́ níjọba òfìjọba kingdom world icon of peace akọni alálàáfíà ní tìbútòrò gbogbo àgbáyé ọlọ́run ni kì í ṣe èèyàn ọmọ mi ẹwà àṣà àwa lónìí lágbára ọlọ́run ẹ̀ tún máa wá
àmín, ẹ mọ̀ lọ síwájú ìbànújẹ́ ò ní dé bá yín àtàṣọ àti iṣẹ́ eré orí ìtàgé àtẹwà àṣà kò ní sí kan tí ó kù bẹ́ẹ̀ wọ́n máa lọ síwájú ní lágbára Ọlọ́run ọba mi Èdùmàrè ẹ bá wá lókun bíi tẹ́ gbé gbà lágbára Ọlọ́run ọba mi Èdùmàrè bí ìgbín bá rájò ìgbé kara wọn lọ́wọ́ ni àtọ̀wọn àti ohun tí ń gbèrò kọ́ máa jẹ́ tiwọn bọ́kìtì ọ̀gán bá jí orí ara rẹ̀ níjì lé orí wọn náà wọ́n mọ̀ fi gbé àmọ́ òun ẹwà àṣà ire olójú owó rí bọ́kùnrin bá mọ́ àtàrí lọ́wọ́ alóhùn ríre bọ́kùnrin bá mọ́ àtàrí lọ́wọ́ alóhùn ríre ẹnìkan ò ní foyín sẹ́nu kó ṣe bẹ́ẹ̀ kó tù ú dànù dókítà Ọlámídé ó ṣe kíni ó dàbọ̀. iṣẹ́ lóògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà Ọlámídé àjànàkú kọjá mo rí nǹkan fìrí